Akànkẹ́ bàbá aláàánú himself. Ogori àtẹ̀gùn àṣejìrè gorí àtẹ̀gùn o. Ogori àtẹ̀gùn àṣejìrè gorí àtẹ̀gùn o. Ètò ọ̀gá ètò pẹ̀lú Alhaji Ṣẹ̀bùtú. Àṣejìrè gorí àtẹ̀gùn o. Bàbá aláàánú àṣejìrè gorí àtẹ̀gùn o. Sotigba ó yẹ ẹgbẹ́ tó yí káde wọgbà. Ṣẹ̀bùtú Alhaji ló ń pèdè bàbá gbogbo wọn. mo ṣèbà ọlọ́run mo ṣèbà ènìyàn kí n tó máa bẹ́tò tò níbọ̀. mo ṣèbà ọmọdé mo ṣèbà àgbàlagbà. mo ṣèbà gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin mùkádàmù ẹ̀yin ṣéèkì lóríṣiríṣi. mo ń júbà yín o àwọn ìwárà sátúlẹ̀ àǹbíyá gbogbo yín là ń ṣèbà fún ká tó bẹ̀rẹ̀ ètò láàárọ̀ tìní. kódà mo tún ṣèbà gbogbo ọmọ akéwú bẹ́ẹ̀ ni mo ṣèbà gbogbo àwọn wòlíì àwọn pásítọ̀ kí n tó máa tẹ̀síwájú lórí ètò mi kódà mo tún ṣèbà gbogbo ọmọ ìjọ pátápátá mo ṣe bá àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ gbogbo yín náà mo kí n tó bẹ̀rẹ̀ ètò lọ́jọ́ tèmi ẹ ṣeun tẹ́ ń pọ̀n mi látijọ́ ìtẹ́ ẹ̀jẹ̀ ń fẹsẹ̀ wọlé bẹ́ẹ̀ ni mo ṣe bá àwọn ẹlẹ́sìn ìka àbáláyé gbogbo yín náà là ń júbà fún kó tó di pé à ń bẹ́ẹ̀ fọwọ́dù lórí ètò wa tá a mọ̀ sí àṣejèrè láti ìtúgbà làwà tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe lórí ètò wa tá a gbé dání àṣejèrè apá kejì òun náà mọ̀mọ́ ṣe ń kalẹ̀kùn kí tó wọlé o ẹ̀fà ìgbà mi ẹnu mi ó bù ẹ sílẹ̀kùn fún mi o Ganiyu Àkànkẹ́ Ṣẹ̀bùtú ló kọ tèmi bàbá aláàánú worldwide ni wọ́n ń pè mí yọ kọjá bẹ́ẹ̀ lọ́jọ́ tèmi yọ kọjá bẹ́ẹ̀ lọ́jọ́ tòní torí pé ẹ ṣe máa ń gbádùn ètò yìí jọ mẹ́jọ àtúntì dìíwálé ni o ẹ máa gbọ́ àwọn ènìyàn kan sọ pé àdúrà kì í gbà nítorí pé Ọlọ́run kì í tètè gbọ́ àdúrà ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àbírọ́ ni àwọn kan sọ pé ọ̀tọ̀ ni nǹkan táwọn ń béèrè lọ́wọ́ Ọlọ́run ọ̀tọ̀ ni nǹkan tọ́lọ́run ṣe fáwọn àwọn ti wí pé àwọn kan tẹ̀ sọ pé àwọn tó lówó ni wọ́n tún lówó sí nígbà táwọn tálíkà tẹ̀ tún wá ń pọ̀ sí gbòòrò mo tún wá gbéra mọ́ lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà gẹ́gẹ́ bí ìṣe mi o láti lọ bí wọ́n pé ẹjọ́ ṣé wọ́n ní àwọn kan sọ pé wọ́n ládùúgbò àwọn kì í gbà sádùúgbò kì í gbà ni kí ló fà tádùúgbò kì í fi gbà àwọn àgbàlagbà wà ní ìjòkó wọ́n ní nǹkan ẹyọ kan bẹ tí ò jẹ́ kádùúgbò tètè gbà lóòótọ́ nǹkan tí ì jẹ́ kádùúgbò tètè gbà pọ̀ ṣùgbọ́n nǹkan ẹyọ kan bẹ tí ì jẹ́ kádùúgbò tètè gbà mo ní kíni wọ́n ní kò sí concentration lórí àdúrà tá a bá ń gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá ń gbàdúrà ó yẹ kẹ́ ẹ mọ wo Ọlọ́run wájú bí ìgbà tẹ́ gbé Ọlọ́run síwájú báyìí ni kẹ́ ẹ máa bẹ Ọlọ́run kẹ́ ẹ máa bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí òye tèmi àdúrà gbígbà ní májẹ̀mú ẹ wò àti pé kò sígbà tí Ọlọ́run kì í gbàdúrà ṣùgbọ́n ó ní àwọn ìgbà àti àkókò tí ó yẹ kí a máa gbàdúrà tí Ọlọ́run ó sì máa gbà ní mọ̀nà wà kò sígbà tá ara wọ́n ràṣẹ̀ sọ́lọ́run tọ́lọ́run ò kì í gbẹ̀ mọ́ sí mi gbọ́ o àmọ́ mo lọ bá àwọn àfáà mo lọ bá àwọn wòlíì tí mo sì lọ bá wọn pé ẹjọ́ ọgbọ́n òun la fẹ́ dá àsìkò gba òun láti ẹ̀ lè máa bọ́lọ́run wa sọ̀rọ̀ gẹ́gẹ́ gbogbo wọn ni wọ́n fọwọ́ sí pé kò sígbà tá a bẹ lọ́run tọ́lọ́run ò kì í gbàdúrà ṣùgbọ́n àdúrà tá a bá gbà láàrin òru ńgbà tí gbogbo èèyàn bá ti sùn tí wọ́n ti pa lọ́lọ́ tá a bá ń bẹ lọ́run wọ́n ní Ọlọ́run àtètè máa gbàdúrà àdúrà yẹn wọ́n ní àwọn àfáà tún jẹ́ kó yé mi pé lára àwọn àsìkò tá a tún lè máa bẹ Ọlọ́run fún àsìkò àdúrà ni pé ìgbà tí òjò bá ń rọ̀ lọ́wọ́ wọ́n ní ká máa bẹ lọ́run lásìkò gbà yẹn tàbí lásìkò gbà tí wọ́n bá ń pèrun àsìkò tí wọ́n bá ń so igi lọ́wọ́ láàrin ọkọ àti ìyàwó ìgbà yẹn làwọn èèyàn máa rẹ́rìn-ín àsìkò tí wọ́n ń so igi lọ́wọ́ tí wọ́n ń kéwú túbà yẹn ìwọ ọmọ ń tọrọ tó bá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó wá wọ Ọlọ́run ó gbàdúrà àbá Ọlọ́run nígbà àsìkò tí wọ́n bá fẹ́ sọ ọmọ lórúkọ tó fẹ́ gbórúkọ ọmọ jáde tí wọ́n bá ń kéwú túbà lọ́wọ́ yẹn ìwọ náà tún máa tọrọ tó bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run àsìkò tí òkú bá fẹ́ jáde láyé tẹ̀mí bá fẹ́ bọ́ lọ́rẹ̀ tẹ́ bá bẹ lọ́wọ́ Ọlọ́run mọ́ ń gbàdúrà ẹ̀yin èèyàn wa yóò pọ̀ ńbẹ̀ lọ́jọ́ tòní nítorí mo di wá ni wọ́n ní àdúrà tá a bá ṣe láwọn àsìkò tá a sọ yìí àdúrà yẹn tètè máa ń tẹ̀wọ́ gbára tọ̀dọ̀ Ọlọ́run ọba àmúni abájọ Ọlọ́run ọba láàánú yóò máa gbàdúrà gbogbo wa o ìṣòro tẹlómi ń gbé kalẹ̀ ó yàtọ̀ sí tẹlómi ọ̀nà tẹlómi ń gbàdúrà ó yàtọ̀ sí tẹlómi wọ́n wá sọ fún mi wọ́n ní àwọn nǹkan báyìí ní jẹ́ kádùá tètè gbà ẹ wá gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní àdúrà wọn kì í gbà wọ́n ní tó máa ń sábà fà á rèé tàbí ẹlòmíì ò fi gbà wọ́n nígbà tí ẹlòmíì bá ń bẹ lọ́hùn lọ́wọ́ ní ọmọ tẹ fóònù àgàgà tẹ bá délé ìjọsìn lọ́wọ́ àbẹ dé àsàlátù àbẹ dé mọ́sálásí báwọn yóò ṣe máa píngìdé pẹ̀lú fóònù rí ìdajì àánú àwọn tó wà nínú mọ́sálásí àbínú chọ́ọ̀chì ni wọ́n máa fi fóònù ṣe lásìkò bàtà máa ń gbàdúrà lọ́wọ́ àwa wíta ìwẹ̀ ládùúrà nígbà rédíò lẹ́lòmí ó yí sókè fatafata níbi tó ti ń bá Ọlọ́run ọba ẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ lọ́wọ́ ẹ̀ wá lẹ́fẹ́ kádùá tètè gbà nígbà tí ẹlòmíì bá ń gbàdúrà lọ́wọ́ ní ó tún máa bá ènìyàn sọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ̀ ẹlòmíì á tún máa jẹun lọ́wọ́ tàbí máa mú nǹkan lọ́wọ́ lásìkò bá tó ń gbàdúrà ẹlòmíì á tún máa dá kọ́sítọ́mọ̀ lónìí nígbà tó bá ń bá Ọlọ́run ọba ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ aṣọ tí ẹlòmíì wọ̀ lásìkò gbà tó ń bá Ọlọ́run sọ̀rọ̀ dọ̀tí débi wípé bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wa pé mímọ́ ni tọ́lọ́run ìdọ̀tí ò ṣe sin Ọlọ́run bẹ́ẹ̀ lómi bá ti mú tó bá ti mú tó yọ tán ló máa rántí Ọlọ́run ìgbà tẹ́lómi bá dẹ̀ níṣòro ló máa rántí Ọlọ́run wò ó ké tó tẹ̀síwájú bó ni wò ó kéde ẹ̀ náà mo ń bọ̀.
ó lé àrùn wọlé ó sọ ìmọ̀ tádọ̀fọ́ mùkúlùmù kẹ́ máa jó ọlọ́run mi. ìrànwọ́ Èdùmàrè ló fún mi lókìkí àtẹrẹ. mùkúlùmù kẹ́ máa jó ọlọ́run mi. n ò ṣògùngùn bẹ́ẹ̀ ni kò sí gbẹ́rẹ́. òṣègùn chief commander Ebenezer Obey àwọn tí àdúrà tètè máa ń gbà lẹ́nu wọn nígbà tí wọ́n bá ń ṣe àdúrà fún yẹn ní opó tí opó bá ń ṣàdúrà fún yẹn ẹ̀yà tètè máa sàmì ni o àdúrà tí ọmọ òrukàn bá ń ṣe fún yẹn tètè máa sàmì ẹ máa sàmì ni àdúrà tí ọmọ kékeré tí ò tí bàlágà bá ṣe fún yín ẹ máa sàmì ìdílé tí àwọn ọmọ ilé táwọn yẹn fi máa ń gbé sára fáwọn ọmọ ilé kéwu ọlọ́run tètè máa ń gbọ́ àdúrà tí aláboyún náà bá ń tọrọ bẹ́ẹ̀ sì ni ọlọ́run tètè máa ń gbọ́ àdúrà tí àwọn ẹni ọlọ́run bá ń tọrọ fún yàn àdúrà wọn tètè máa gbà àgàgà kéèyàn máa gba àdúrà tí obìnrin ìyàwó ilé ẹni tó bá ṣe fún ni àdúrà yẹn tètè máa ń gbà o nítorí pé bí obìnrin bá ń bẹ lọ́dẹ ọkọ tó bá ṣàdúrà fọ́kọ pé baálé mi ẹ bá nu ọlọ́run pàdé lọ́jọ́ tèmi ẹ bá yọnu ọlọ́run pàdé lọ́jọ́ tèmi ẹ lọ́ọ̀rẹ́ ẹ bọ̀ọ̀rẹ́ ẹ̀yin ọkùnrin ẹ wá dẹ́mi wò kẹ wá wò bọ́yá àdúrà yẹn gbà tàbádùn yẹn ò ní gbà púpọ̀. àwọn míì gan tí ẹ jẹ́ ká dúà tètè gbà rè o àwọn míì gan tún máa ń sa àwọn àmì àníká ṣe àmì máa ń jẹ́ ká dúà tètè gbà tí wọ́n bá ń ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jọ́ dàkùn tó Ọlọ́run tètè máa sàmì ni o kódà kọ́ mọ̀ jẹ́ pé wọ́n ni wọ́n ń ṣàdúrà fún torí wọn náà ò ní pin nínú ẹ̀ bá ṣe máa ń sọ pé bí ẹni tó bá ṣe pé àtẹni tó ń ṣe fún ẹni tó tún fetí kọ́ náà wọn ló tún máa níbẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń sọ wọn ọgbà yẹn gbọ́ àmọ́ ní tàdúà wọ́n bá ti ń ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ ìwọ náà tètè máa bá wọn sàmì ni torí pé ọjọ́ ń bọ̀ níjọ́ tí màá ṣe ètò kan tó yẹ pé àmì ni mo pe àkọlé ẹ̀ mo ti kọ́lẹ̀ yẹn níjọ́ tí bá ṣètò yẹn ó tún díjọ́ kan lọ́jọ́ tèmi nípa àmì ṣíṣe àdúrà tètè máa ń gbà àdúrà àwọn ọkùnrin míì náà máa ń gbà lórí aya wọn kò sí concentration lórí àdúrà tá a máa ń gbà ní ẹ jẹ́ ká àdúrà tètè gbà ṣùgbọ́n àwọn ọkùnrin kan náà wà tí wọ́n ṣe pàtàkì tí wọ́n ṣe kókó tí wọ́n mú ẹbí wọn ní kókó tó yẹ pé ìyàwó ilé gan mọ̀ bí wọ́n ṣe mọ tírú wọn náà bá tún ṣàdúrà fún ìyàwó àdúrà tí wọn náà máa ń gbà àmọ́ o ìwà ìṣòótọ́ pẹ̀lú jàǹbá ètekéte ìwà mọ̀nàfìkì ń bẹ lọ́wọ́ ọkùnrin míì débi pé wọ́n ti já obìnrin míì sí kọ́lọ́fín nítorí pé ìwà ìṣòótọ́ wọn ó ti kó bá obìnrin míì nítorí ìdí èyí wọ́n ní tó lè jẹ́ kí àdúrà tètè máa gbà òun láti kà fún yín o ní tí ò ní jẹ́ ká àdúrà máa gbà àti mẹ́nubà àmọ́ tá a bá fẹ́ bẹ lọ́hùn ẹ jẹ́ ká máa ní concentration connectivity kó máa wà láàrin ẹni tó ń bẹ lọ́hùn àtọ́lọ́hùn tá à ń bẹ tẹ bá ti bẹ lọ́hùn tẹ dẹ̀ rí pé tọ̀ níwájú ọlọ́run lẹ wà ẹ nídìí àti bọ́ ẹnì kankan sọ̀rọ̀ mọ́ ẹ nídìí àti gbọ́ rédíò kankan mọ́ ẹ nídìí àti gbọ́ fóònù kankan mọ́ ẹ dúró pẹ̀lú ọlọ́run ọba yín kẹ bọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn míì wà tó ẹgbẹ́ nígbà tí wọ́n bá ń bẹ ọlọ́run ọba sọ̀rọ̀ láàrin òru omi máa ń bọ́ lójú wọn ni àánú irú wọn àdẹ tó máa ṣe ọlọ́run ẹ wá lọ́rùn nígbàdúrà àrò àwọn yẹn wọ́n máa béèrè pé ń bo ló ti rówó àbọ̀ṣẹ́só ni àbọ̀ṣe kínní kan ni ìwọ náà dìde láàrin òru ìwọ kan ọlọ́run kan kẹjọ sọ̀rọ̀ láàrin ara yìí kó bá ọlọ́run kó bẹ́ẹ̀ sunkún sọ́run lọ́rùn kan wá òbóyọ́ lọ́wọ́ gbàdúrà bóyá lọ́rùn ní gbàdúrà ẹ̀ àdúrà ṣe ń gbà bíi ti tàtijọ́ o àwa la sìn lọ́rùn bíi tàtijọ́ mọ́ ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan. ẹni bá dẹjú ní láti rí mú àti ngàrà fàlà lọ́bọ̀ ní Nàìjíríà wá sí 1977 yẹn ká lọ́la bójú rí ohun tó sunwọ̀n ẹnu àwìn gbogbo wa la ṣe bí sí mi láàyè. ramani rahimi ìyá tó kẹrù sọ́kọ̀ ká tó jáde nílé. a ṣe bí sí mi láàyè. Alhaji Raji owó ní kókó òun ni orin wọn tẹ̀ ń gbọ́ yìí a máa tẹ̀síwájú lórí ètò wa àṣejèrè apá kejì Ganiyu Àkànkẹ́ Sẹ̀bùtù ló kọ́ mi sẹ́ Ìlọrin Àfọ̀njẹ́ ẹnu dòjúyọ̀ ẹ bẹ́ẹ̀ ṣe ń jókòó lẹ̀ tẹ̀ ń gbádùn mi ẹ̀yin wà nù mọ́tò ní abẹ́yìn ń bẹ bí ọjà yín gbogbo bí yóò tẹ́ bá wà ẹ ṣe àṣejèrè lọ́jọ́ tèmi pẹ̀lú ògùn Ọlọ́run àṣejèrè lẹ́ni kọ̀ọ̀kan ọmọ jẹ́ ìwé ìròyìn akéde àgbáyé wà lọ́wọ́ mi o ẹ wá wò ó Emmanuel rèé o ìyàwó Wàsíù Àyìndé tuntun òun rèé o owó egele kó kinní sọ́rùn ó dàbí India yìí ìyàwó K1 the ultimate ìyàwó ẹ̀ tuntun rèé o ẹ wá wò ó ìyàwó Láńrè Atóríṣe yẹ̀yẹ́ ó ní kó tọ́jú àwọn ọmọ tóun bí fún un ó wà nínú ìwé ìròyìn akéde àgbáyé láàárọ̀ yìí nítorí dọ́là tó wọ́n Ṣógàgá lóun yóò pa aṣọ títàtì òun yóò máa ta bisikíìtì ó wà ń bẹ̀ ọjọ́rú ọ̀sẹ̀ yìí
ni wọn yóò sìnkú Risikat ìyàwó King Sunny Adé tó jáde láyé. ẹ wò ó rélùwé tó ti lọlẹ̀ mọ̀ ń ṣẹ́wọ́ sí o lórí ìfẹ́rànjẹko níta gbangba. èmi Akérédolú mo wí bẹ́ẹ̀ gómìnà pínlẹ̀ Èdó lọ sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ẹ̀yin tẹ̀ ń janu pé rélùwé tó ti lọ òun lẹ̀ ń tẹ́wọ́ sí. ọlọ́pàá kò lẹ́tọ̀ọ́ láti béèrè ìwé ọkọ̀ lásìkò yìí o ẹ tẹ̀lé wọn lọ sí tẹ̀sán wọn tí wọ́n bá fẹ́ mú yín. kọmíṣánná ọlọ́pàá Òdùmọ̀ṣù lọ sọ bẹ́ẹ̀. ó kù díẹ̀ kí ọ̀gá ọlọ́pàá yìí fẹ̀yìntì kó bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́ọ̀yà làwọn jàǹdùkú ọlọ́kadà pàdánù nílùú Èkó lè ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ o ọkọ fẹ́ gba mílíọ̀nù $4.5 lọ́wọ́ àlè tó fún ìyàwó ẹ̀ lóyún. ọ̀rọ̀ burúkú òun ẹ̀rín kò síjà láàrin èmi àti Fúnkẹ́ Akíndélé o ẹ̀yin tẹ̀ ń gbé bóòrùn káàkiri irọ́ ni o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o Tóyìn Abraham ló sọ bẹ́ẹ̀. ẹ̀san ikú àwọn ẹ̀gbọ́n mi ni mo fẹ́ gbà tí mo fi yìnbọn pa tí mo fi yìnbọn pa yẹn ní Mọdákẹ́kẹ́ kìí ṣèmi ṣẹ̀bùtọ́ ọlọ́mọdé ń pa yẹn. tá a sọ bẹ́ẹ̀ sínà lórúkọ rẹ̀ ó wà nù ìwé ìròyìn láàárọ̀ yìí. láìpẹ́ níṣẹ́ yóò bẹ̀rẹ̀ lórí ibùdókọ̀ tí a mọ̀ ibùdó tí a ti máa fi ẹran jẹko níta gbangba nílẹ̀ Haúsá ilé ìdẹ̀ tí ìdáwọ́ ti sọ yẹn kò sí tọ́ka pẹ̀lú yẹn. bẹ́ẹ̀ ni àwọn òṣèré bá Nkechi Blessing kẹ́dùn ikú mọ̀mọ́ ẹ̀. kóòtù sọ pásítọ̀ sẹ́wọ̀n gbére nítorí ẹ̀sùn pànìyàn ọjọ́ kẹta ló dágbére fáyé nígbà tí wọ́n jù sẹ́wọ̀n tán. ẹ wo ìròyìn pọ̀ ń bẹ lóríṣiríṣi ìwé ìròyìn Akéde Àgbáyé ló mú wá tó bá tún ṣe díẹ̀ sí màá tún máa mú díẹ̀ nínú àwọn ìròyìn wá fún yín ṣùgbọ́n mo ní kí n dánu dúró ìtòrí àlejò wa tá a pè láti Ìbàdàn gbogbo ẹ̀yẹn wa àlejò wa tá a pè lọ́jọ́ tèmi Michael Adé láti Ìbàdàn ẹgbẹ́ òkè. mi ò mọ bójú ogun láyé o bàmá ti múra sílẹ̀ láti ìgbà ìwé ni bàmá ti múra sílẹ̀ ńgbà wá ìbọn àdá àti ọkọ̀ bárẹ̀tọ̀ àtọ́ta bárabọ̀ ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ńgbà lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjà o tí ń bá nílé ẹni gbógun máa fi bẹ̀ ṣe kù lórí ìjà bàbá ò dákun dábọ̀ bọ́tà hàn wá ò láyé Elédùmarè ayé mi dáwọ́. gbogbo wa la gbé rẹ́kọ̀dù yìí nígbà rẹ́kọ̀dù yìí jáde lọ́dún náà lọ́hùn àwọn ọmọ kéékèèké òde òní ọ̀tẹ̀ lè dá rẹ́kọ̀dù yìí mọ̀ kò sí létí ọ̀fẹ́ ní rẹ́kọ̀dù yìí nílé torí pé gbogbo ayé nígbàgbọ́ yẹn wọ́n nígbàgbọ́ pé kò sẹ́ni tí ọ̀lọ́ta kò sẹ́ni tí ogun ọmọ tẹ̀lé ń gbà yẹn kọ́nà ọba láàánú kọ́ sànú wa kọ́dà dìwò yìí bá ṣe ń sọ yìí náà ni ẹlòmíì sì nígbàgbọ́ pé ogun sì ń ṣeun ẹlòmíì sọ pé ọ̀tá náà sì ni síbẹ̀síbẹ̀ náà Yorùbá gbàgbọ́ pé ọ̀tá náà ń bẹ lóòótọ́ tán máa ń dá àwọn èèyàn lọ́nà kí ló dé tí bàbá yìí fi gbé rẹ́kọ̀dù jáde kí ló dé tí bàbá yìí fi ṣe rẹ́kọ̀dù yìí irú ogun wo ló bá bàbá yìí fúnra ńgbà tó ṣe rẹ́kọ̀dù yìí kí ló dé tó fi ń jẹ́ Michael Adé tó fẹ́ fi orúkọ jọ King Sunny Adé kí ló dé tó jẹ́ wípé Ìbàdàn náà jókòó sí ẹ wo gbogbo ẹ̀ lẹ́gbàdùn mi láàárọ̀ ìtorí pé bá a ṣe parí ètò oníjẹ ìjọ àkọ́rí Ìbàdàn ni àlọ́bá bàbá sọ̀rọ̀ wa náà wà bàbá bò ní wọn láwọn bí sí ayé náà ni torí ẹ ṣàánú mi àti kó mo ti wá ẹ wo gbogbo ẹ bàbá ilẹ̀ máa gbọ́ gbogbo ẹ lẹ́nu wọn Chief Michael Adé àwọn ni àlejò wa lórí ètò wa láàárọ̀ bí sáfíìsì ọ̀bá ṣe jàǹbá o àgbàdùn wọn láàárọ̀ yìí mú bọ̀. ogun ayé àṣẹ kì í ṣe tìbọn ogun ayé kì í ṣe tàdá ọkọ̀ àti ìbọn rárá ogun ayé tó bá bá níjà tá ò lè yìnbọn sí ìjàkadì tó ń bá níjà tá ò lè fojú rí àwọn tí ń ṣe ni tí ń pa ní tá ò lè rò rárá àwọn tí ń ṣe ni tí ń pa ní tá ò jọ máa jẹ tá ò jọ máa mú bàbá ò dákun dábọ̀ bọ́tà hàn wá ò láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ̀ o má jẹ́ kó tayọ mi o. láyé o ayé o má fẹ́ ní fọ̀rọ̀. láyé o ayé o má fẹ́ ní fọ̀rọ̀. ènìyàn rí. hello ẹ káàárọ̀ sá o hello ẹ káàárọ̀ o mo ti sọ pé sáfíìsì lọ̀gá ẹni tí ń lo fóònù jẹ́ ṣe báyìí ọlọ́run ọba láàánú wa pẹ̀lú wa sáfíìsì lọ̀gá ẹni tí ń lo fóònù bí ọba ti sáfíìsì gbogbo ìpè tó bá lọ fẹ́ pẹ̀lú àrẹ́kàn tán rẹ̀ ni àbí bí sáfíìsì bá ti wà kétékété láàmú gbọ́ra wáyé bó ṣe jẹ́ náà nìyẹn bàbá wa Chief Michael Adé àwọn ni àgbà lálejò lórí ètò wa àwọn lálejò wa láàárọ̀ yìí lórí ètò wa hello sir
ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá. Gbogbo wa là ń gbọ́ yín ketekete báyìí, gbogbo ilé ń kọ́ sà. àlàáfíà ni gbogbo ilé wa o. ẹ kú ọjọ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú o. tọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí Tungba FM live káàkiri àgbáyé ni wọ́n ti ń wò wá báyìí. Bàbá wa ẹjọ́ dákun ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò wá káàkiri tó ń gbọ́ wá káàkiri àgbáyé báyìí. orúkọ mi ni Michael Adédayọ̀ Àlàbá Ọmọṣíládé tí gbogbo ayé náà sí Michael Adé. Michael Adé. ẹjọ́ bàbá ọmọ ìlú wo ni yín, iṣẹ́ wo lẹ ń ṣe? ọmọ ìlú Ìkẹrẹ ní ìpínlẹ̀ Èkìtì. mo sì jẹ́ olórin mo ń ṣiṣẹ́ orin kíkọ. orin wákà lẹ́kọ̀ọ́ ní àbí yàpàlà àbí gospel àbí. orin jùjú ni. mo fẹ́ pẹ́ sàlàyé fún kó yá wàrà lé náà ni. orin jùjú ni. orin jùjú lẹ̀ ń kọ. bẹ́ẹ̀ni. lẹ́bi jẹ́ Michael Adé àwọn yẹn ní bóyá ẹ forúkọ yẹn jọ orúkọ Sunny Adé gbàtà àwọn gbẹtọ ní Sunny Adé èyí wá pé ti Michael Adé kí lẹ́ni sọ sí yẹn. Michael Adédayọ̀ lórúkọ mi gangan. Adé ni lóòótọ́. láti inú Michael láti yọ gekuru sí Michael. èké bẹ́ẹ̀ ni. láti inú Adédayọ̀ láti yọ Adé. kéèyà òótọ́ ni ẹ kújọ́ mẹ́ta sà. àwa nìyẹn. Ọlọ́run máa wà pẹ̀lú yín o. àmín. bàbá kí ló dé tí ẹ kọ́ṣẹ́ ní kékeré bàbá àti pé ẹ lọ léèwé. mo lọ kékeré kan. ẹ jẹ́ àgbọ̀ ìtẹ̀ lọ náà torí àwa náà ó lè jẹ́ léèwé kan náà lájọ lọ ká mọ́mọ́. ó jẹ́ dàbẹ́ ni pé ìkan náà la yìí jẹ́ ó dàbí pé méjì ni wá ní primary school. àbí o ilé ìwé wo lè lọ. ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school tí àpérúkọ ẹ̀ ní St. Silas African Primary School ní ìlú Ìkẹrẹ. Ìkẹrẹ Èkìtì bákan náà ní ibẹ̀. mo between primary 1 and 3 ni mo kà ń bẹ̀ yẹn. tí mo lọ sí ìlú Èkó pẹ̀lú àbúrò bàbá mi nígbà yẹn tó mo wá ká primary 4 and 5 ní Ladylak Primary School. kòkòrò tí ń jẹwé ṣe bára ewé ló wà ẹ̀yin èèyàn mi kòkòrò tí ń jòbí ṣe bára òbí ló wà ènìyàn tí ń ṣe ni bí ó bá ṣọ̀rẹ́ àṣẹ bí ẹni o abánigbélé tàbí alábàáṣiṣẹ́pọ̀ o. kòkòrò tí ń jẹwé ṣe bára ewé ló wà ẹ̀yin èèyàn mi kòkòrò tí ń jòbí ṣe bára òbí ló wà ènìyàn tí ń ṣe ni bí ó bá ṣọ̀rẹ́ àṣẹ bí ẹni o. hello sir. hello. ṣé ń gbọ́ mi báyìí sir. sáfìsì yìí ọlágbára ọ̀dẹ̀bí tán wà lọ́wọ́ yẹn jìnnà ni. hello. ẹ̀dá mo bọ̀ gbóni òkè àgbàdùn àbá ara dá láàárọ̀ yìí. àwọn ènìyàn tó bá ń bá ní jẹ tó bá ń bá ní mu àtẹni tó bá mọ àṣírí ẹni o. ṣáwọn lọ máa tètè mú ní o. àtìyàwó ta kọ́. láti ìlú Èkó wọ́n á padà sí ìlú Ìjù Àkúrẹ́ ibẹ̀ mo ti ka primary 6. okay. so ní Ìjù yẹn bákan náà ni mo ti lọ secondary modern school. so mo ka modern 3 níbẹ̀ yẹn. so ibi tí a fi ti ọ̀rọ̀ ilé. tẹ̀fórí ẹ̀ tì sí nìyẹn. mo lọ join. bóyá ní kékeré náà bóyá wọ́n ní kẹ́ ẹ kọ́ṣẹ́ ọwọ́ náà bóyá ẹ kọ́ṣẹ́ ọwọ́ rí. ìgbà tí iṣẹ́ ọwọ́ tí mo kọ́ṣẹ́ stenography tí a mọ̀ sí àwọn typist. láyé typewriter ayé àtijọ́ kí. bẹ́ẹ̀ni àwọn pẹ́rẹ́pẹ́rẹ́. ṣùgbọ́n bí mo ṣe ń kọ́ yẹn lọ nígbà yẹn náà mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré tó ti mo fi wá ń ṣe papọ̀ ńgbà yẹn. so ìyẹn ló wà fà á tó jẹ́ pé
mi ò wá yan iṣẹ́ typewriting yẹn mi ò wá yan láàyò. ọ̀dà ìgbà tẹ wá bẹ̀rẹ̀ sí darapọ̀ máwọn ẹgbẹ́ olórin kí ni reaction àwọn òbí yín pé ṣé bá a ní kọ́kọ́ sẹ́ni kí ló sún ọdẹ́dì orin ṣé wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tó wá yá náà ó tún wá tẹ́ wọn lọ́rùn pé inú àwọn náà tún wá dùn sí létà nígbà tó wá rántí pé àwọn ti gbọ́ orí wọn ti sọ fún wọn nígbà tí mo wà ní kékeré pé iṣẹ́ orin ni mo máa ṣe. àdúpẹ́ tó báwo lẹ ṣe wá kó ẹgbẹ́ jọ ọdún wo lẹ kó ẹgbẹ́ báńdì gẹ́gẹ́ tí yín gẹ́gẹ́ jọ sà. ọdún 1976 ni. 1976 iṣẹ́ àwọn àgbẹ̀là primary school kọ́lá wà ń gbẹ̀. torí mo ti wà ní mo kọ́kọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Jósí Ayọ̀rìndé mo lo ọdún 7 níbẹ̀. ọ̀dà tá a bá fẹ́ béèrè pé ta lọ́kọ́ yín níṣẹ́ orin gangan báyìí ta ni ká pè ọ̀gá yín báyìí. Jósí Ayọ̀rìndé lórúkọ ọ̀gá mi. Jósí Ayọ̀rìndé sáwọn náà kọ́ yín ní jìtá ta. àwọn kan ló kọ́ mi ní gìtá ta ṣùgbọ́n àwọn náà fà mí lé ọwọ́ ẹni tó kọ́ mi ní gìtá tó fi ìlànà gìtá kàn mí. àwọn náà fà mí lé ẹni yẹn lọ́wọ́. tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò wá kárí ayé àbẹ́yìn tẹ́ ẹ ń gbọ́ wá kárí ayé bàbá wa dádì wa Michael Adé àwọn ni à ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn báyìí àtúnkì lẹ́ẹ̀kan sí bàbá ẹ kú dá wa lóhùn tẹ́ dá wa lóhùn ọlọ́run apẹ́yìn náà lé o. àmín. tó bàbá báwo lẹ ọdún wo lẹ wá bẹ̀rẹ̀ orin jùjú fún lè tẹ́ mọ̀ pé báńdì yóò èmi mo ní ẹ bá fẹ́ ṣe ìyàwó ráwẹ́ kó mọ ẹ pè mí ìgbà ọdún wo lẹ dá jùjú yín lẹ̀ sà. 1976. 1976 náà lẹ dálẹ̀ rẹ́kọ̀dù wo lẹ kọ́kọ́ ṣe. Ìyìn Àtọ́pẹ́. gbọ́dọ̀ ṣe kọrin bẹ́ẹ̀ jẹ́ dákun jẹ́ ká tún gbọ́. mo ṣe yẹn ní ọdún 1978. 1978. irú orin wo lẹ kọ bẹ́ẹ̀ sà. title track yẹn ni Ìyìn Àtọ́pẹ́ ni mo mú wá fún ẹ o Ìyìn Àtọ́pẹ́ ni mo mú wá fún ẹ tọ́tọ́ ohun tí mo ní tí mo mú wá fún ẹ o. track gangan tí mo torí ẹ gbé orin yẹn kalẹ̀ gan ni ẹ̀mọ́jọ́ ẹ kú iwájú ẹ̀yìn àgbà nínú eléré ẹ bá wa dúpẹ́ ẹ bá wa fògo fólúwa àkọjá ìwé wa rèé o Èdùmàrè bá wa fètò sí akọ́lé wa sórí àpáta níbi tìjì ayé kó lè dé tòmọ́tò wa kọ síwájú ní pọ́ṣọ̀n mi pé báwo ló ti rí àní báwo ló ti ṣe èyí ti rí torí ti dorin ọ̀tẹ̀ o ọ̀rọ̀ àgbà méjì kò yẹ kó dọ̀tẹ̀ fún gbogbo wa ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀yìn ẹ jẹ́ ká fara wa múra. mo wá kọrin nípa ìfẹ́ mo wá sọ̀rọ̀ nípa ìfẹ́. ẹ ṣe gan gbogbo rẹ́kọ̀dù yìí tẹ wá ṣe ó jẹ́ mélòó bàbá. ó lé ẹyọ kan péré ní ọgbọ̀n. ní mélòó. 31 èyà ẹyọ kan ẹ ṣe gan sa. bàbá tá bá wò sára ní late 70s early 80s tá bá ti ń gbọ́ jùjú tá bá ti ń gbọ́ Chief Commander Ebenezer Obey tá ń gbọ́ Sunny Adé ní gbogbo Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ Michael Adé mo ní ọgbọ́n òun lè wá dá sófin wá di pé wá gbalẹ̀ ẹgbà tá báyìí tó fi gba gbogbo Èkó báyìí bó ló ṣe jẹ́ bàbá ẹ ṣàlàyé fáwọn tí wọ́n mọ̀ ẹ̀yin dáadáa ń gbà yẹn tí wọ́n máa ń gbọ́ yín. Ọlọ́run ló ní mímọ̀ ṣe Ọlọ́run náà ló sì ní àkókò ohun gbogbo ní àkókò wà fún ní ìgbà rẹ̀ so tí àsìkò yẹn bá dẹ̀ dé kò dìgbà tí ẹnìyẹn gbé fi orí sọlẹ̀ tó kó ẹsẹ̀ sókè tọ́lọ́run bá sọ pé òde náà nìyẹn so Ọlọ́run nìkan ló yẹ bí ó ṣe ṣe nígbà yẹn ọ̀dà àti títí di àsìkò yìí náà àdúpẹ́ tí Ọlọ́run ò gbé wá sílẹ̀. àdúpẹ́ nínú gbogbo àwọn tá ń kọ jùjú tẹ̀jọ́ ń kọ jùjú ńgbà yẹn tá lẹ́yìn ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ìlànà orin tá lẹ mú. àwọn tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe náà ni ẹ ti dárúkọ wọn náà lẹ́ẹ̀kan bíi Chief Evangelist Ebenezer Obey King Sunny Adé àwọn Adélé Abíọ́dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìlànà tí mo wo àwòkọ́ṣe ẹ̀ jù lọ tí mo mú tí mo ṣe àwòkọ́ṣe wọn jù lọ nígbà yẹn ní King Sunny Adé. Sunny Adé
ẹ ṣe gan adúpẹ́ ìgbà tí ọlọ́ọ̀bá láàánú kọ́ máa wà pẹ̀lú wa ọ̀gá olórin kan náà ń bẹ tí wọ́n ń jẹ́ Àwùjá Bello bóyá a sì máa gbé àwọn náà wá lórí ètò láìpẹ́ torí nígbà táwọn náà ń kọrin nígbà yẹn tó kìkì tí wọ́n náà búyọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí wọn bóyá nípa àjàmbá mọ́tò or something like that ló ṣẹlẹ̀ sí wọn nígbà yẹn náà ni ṣùgbọ́n nígbà táwọn yẹn ti wá ń retí orin Michael Adé ń ta táwọn wàá gbọ́ ẹ̀ẹ̀kan náà ti rẹ́kọ́ọ̀dù yín ó jáde báyìí dé ní mi ìmọ̀ pójú ogun láyé o bàbá kí ló fa rẹ́kọ́ọ̀dù yìí sà ọdún wo lẹ gbé jáde. ọdún 1991 ni mo gbé rẹ́kọ̀dù yẹn jáde. àwọn ìrírí lóríṣiríṣiríṣiríṣi pàápàá jùlọ torí ìrírí ti bẹ̀rẹ̀ náà láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀. so ṣùgbọ́n eléyìí tó wá mú kí èèyàn wá ronú pé ṣé àpé àwọn ìrírí mi ìrírí máa wáyé nígbà míì tí èèyàn wá gbọ́ pé ó nọ́mà bóyá àmúwá Ọlọ́run ni kọ̀ọ̀kan ṣe ṣùgbọ́n tí ìrírí bá kọjá ìrírí nígbà míì èèyàn á máa wò pé ṣéjò lọ́wọ́ nú báyìí ṣáà ní so téèyàn tó máa sọ fún ọ̀rẹ́ sọ fún ẹni tó ju èèyàn sọ fún nǹkan kan so tí àwọn náà máa share experience wọn pẹ̀lú èèyàn so ìṣẹ̀lẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ ní ọdún 1990 between January and December tó fẹ́ má sí oṣù kan tí kò tiẹ̀ ṣe pé fẹ́ kò sí oṣù kan táàrí àwọn ìṣẹ̀lẹ̀ abàmì lóríṣiríṣi tó ṣẹlẹ̀ títí wọ December 31 year 1990. so ìyẹn ló wá bí orin yẹn bàbá ní ọdún 1991. bàbá sẹ́rí àwọn tó jẹ́ olólùfẹ́ yín wọ́n ń gbọ́ wa káàkiri àgbáyé báyìí ẹjọ́ dákun kódà bó ṣe méjì àbí mẹ́ta torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ kéèyàn náà kàn máa fi wá ọ̀kan láfi máa ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ sí yẹn náà ń ṣe àwọn ẹlòmíì báyìí ṣùgbọ́n Ọlọ́run tó gbé yọ bẹ́ẹ̀ ní èmi náà nígbàgbọ́ wípé Ọlọ́run ó gbé wọn yọ kúrò ní ìṣòro yẹn ẹjọ́ kódà bó ṣe méjì àbí mẹ́ta ẹ sọ̀rọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn já gbọ́ tí rẹ́kọ́ọ̀dù ìfi wá gbálé gbá kó tó fi gboko. wẹ́ bí ẹyọ kan tàbí méjì tí mo lè sọ ń bẹ̀ eléyìí tó jẹ́ motor accident ń bẹ̀ motor accident tó bá ń lọ bí ìpele 5, 6, 7, 8 ẹ mọ̀ pé èèyàn lè sọ pé bóyá driver ló ṣe mistake àbí ọ̀rẹ́ tí ò sọ pé ẹyọ kan tí ò ń ṣe méjì tí at least téèyàn fi lùsì gbogbo àti lọ́rì àti bus àti car àti musical instrument ìyẹn dúró bẹ́ẹ̀ àwọn àbúrò tí wọ́n ń gbé lọ́dọ̀ mi torí nígbà yẹn mo láwọn àbúrò ọmọ bàbá àwọn àbúrò ìyá ọmọ àbí tó ẹ pé Ọlọ́run ń lò mí fún wọn láti lọ léèwé tàbí láti kọ́ṣẹ́ tàbí láti ọ̀kan tó ọ̀pọ̀lọpọ̀ míì tó ń ṣiṣẹ́ níbòmíì àwọn náà tó bóyá wọ́n ń travel bóyá accident àtúnṣẹlẹ̀ ṣe pé èmi náà ni mo máa responsible fún ìtọ́jú so ìmí ìtọ́jú ṣẹlẹ̀ èmi náà mo máa rẹ̀ then àwọn ọmọ tó jẹ́ ọmọ bíbí mi gan ìmí bóyá sick ó wà lọ́sítù wọ́n rí ìgbà tó jẹ́ pé mo ní èèyàn bíi 8 sí 9 ní different hospitals. Even when there was a time tí lẹ́yìn tí mọ́tò tèmi fi l'accident tí àwọn méjì wà ní UCH àbúrò mi kan tún ní accident tó yẹ pé ó wà ní General Hospital ní Ìkẹjà lẹ́kọ̀ọ́ ó ń láti work kan transfer sí UCH nìbàdàn so that mi ní máa bára Ìbàdàn neighbor. So at the same time ọmọ méjì wà ní hospital tán sick. So that was lórí ẹsẹ̀ ìyàwó mi wà nínú oyún time tó yẹ kó bímọ ọmọ yẹn wọ́n láti ṣe operation ọmọ ti kú sínú wọn láti gbé òkú ọmọ jáde nínú so lórí kiri ó pọ̀ tí a lè máa sọ within a year so ìyẹn ló wá then nígbà tó tún máa di December 31 a tún lọ àwọn fans club ní Ondo State Michael Adé fans club so wọ́n ṣe end of the year something so à ń láti lọ play fún wọn ní torí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn náà ṣe ṣẹlẹ̀ à ń play náà káàkiri. hello. mo gbádùn yín à ń gbọ́ yín. so bẹ́ẹ̀ tí ó yẹ pé gbogbo owó díẹ̀díẹ̀ tó ń wọlé nígbà yẹn orí ọ̀rọ̀ hospital ọ̀rọ̀ àwọn wàhálà míì gbogbo ní gbogbo ẹ̀ ń bá lọ. wọ́n rí káà tí mò ń lò ń gbà yẹn accident káà yẹn was the right of me. Eya, oga o. Ìjọ 504. Oga o. Lóríṣiríṣi nígbà tí tó tún máa di December 31. Àwọn boys ní láti strike. Níbi pàtítà ní mọ́jú January 1, 1991. Wọ́n strike kẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n daṣẹ́lẹ̀. Ṣé mo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn? Náà ó
ó dẹ́rù bà everybody then ó ti kó wàhálà sí ọrùn ṣé àpò tí ọ̀gá náà bá ti ní wàhálà bí iṣẹ́ ti ní wàhálà yóò ràn wọ́n sẹ́yìn. tó ọ̀pọ̀lọpọ̀ bó ṣe yẹ kán máa rí owó kò wọlé kò wọlé bẹ́ẹ̀ mọ́ tó ó wá jẹ́ kí wàhálà náà tó ń dédé so ìṣọ̀kà wọ́n dà ṣàgbéyàn tó yẹ pé àwọn fáǹsì ńlá ti bẹ̀ wọ́n títí kọ́ńtẹ̀ tó parí so àṣà àparí everything wọn so nígbà tó di January February 19 so èmi náà láti kúkú sọ pé ok okú bẹ́tà kí kálukú máa lọ kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá organize another member so new members yẹn láti wá ṣe rẹ́kọ̀dù Ojú Ogun Láyé yẹn. ṣé ẹnìkan ló fún yín ní mi sí rẹ́kọ̀dù tẹ wá ṣe yẹn ni pẹ̀lú gbogbo ìṣòro tẹ ti gbà kọjá àbí ẹ̀kan sáwò jẹ́ ń kọrin yìí báyìí. gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan mo ní Ọlọ́run ni aṣòro ṣe bí ohun tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí ìmísí Ọlọ́run ni èmi gan ibo orin yẹn gan pàápàá mi even gẹ́gẹ́ mọ̀ pé kì í ṣe pé mo dìídì plan pé orin yẹn album yẹn gan first title was Open Up social songs la kọ́ bẹ̀rẹ̀ as side one ṣáà pé plate ńlá ni ní àwọn ọgbà yẹn wọ́n ṣe ayé cd báyìí so plate side one was orin sójú àgbègbè la kọ síbẹ̀ Open Up wá bá mi jó ijó kájọ ijó rocky system or something like that. ẹ tó kọrin ijó pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ yìí. mo kàn kọ́ track Ojú Ogun Láyé yẹn bí ìṣẹ́jú márùn-ún yá pé kí album ṣáà sí kún. so ìgbà táwọn èèyàn tó wá di pé wọ́n á gbọ́rin yẹn Ojú Ogun Láyé yẹn gan-an náà wá bẹ̀rẹ̀ sí í béèrè. so after èyí àgán láṣẹ wá lọ ìgbà tán fẹ́ ṣe ẹ̀tọ́ fẹ́ replace jẹun bẹ̀ náà ṣe change title yẹn sí Ojú Ogun Láyé. it was formerly Open Up. so láti lè jẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run ló kàn ìmísí Ọlọ́run ló bá kì í ṣe pílánì mi torí tábà fi dídà tèmi social song yẹn gan yẹn la ṣiṣẹ́ lórí ńgbà yẹn. àdúpẹ́ lọ́dọ̀ lọ àdúpẹ́ gbogbo ọpẹ́ náà ní ká máa fi dáfọ́ lọ tọ ẹ jẹ́ ká wá béèrè ṣáà sì ń kọrin báyìí bàbá. sátidé tó ìkọjá yìí mo ìlọ òde sátidé ìjẹta yìí. ọ̀dà hello à ń gbọ́ yín. mo ní sátidé ìjẹta iṣẹ́ mo ti lọ òde pẹ̀lú báǹdì mi a sì lọ òde èyí tó kọjá lọ a sì lọ òde next week a ti ní booking títí wọ January náà. àdúpẹ́ tí o ti ń jẹ́ ti Ọlọ́run a ní booking títí wọ January báyìí. àdúpẹ́ lọ́dọ̀ lọ ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ ohùn ẹnu yín ká gbọ́ ohùn orin lẹ́nu yín bàbá ká lè mọ̀ pé Michael Adé là ń fi ọ̀rọ̀ wá là ń fọ̀rọ̀ jomi tọrọ pẹ̀lú wọn. ọ̀dà ẹ jẹ́ kí n kọ orin mi àbí Ojú Ogun Láyé yẹn ni kí n kọ fún yín. ẹ wo Ojú Ogun Láyé yẹn náà lẹ́kọ̀ọ́ o àti ń pè láti ẹ̀kan àbí mo fẹ́ kẹ́ kó jáde látẹnu yín gangan ni sà. ok bí o mọ̀ pé Ojú Ogun Láyé o bá má ti múra sílẹ̀ láti ìgbà èwe ni bá má ti múra sílẹ̀ báwa ìbọn àdá àti ọkọ̀ bárẹ̀tù àtọ́ta bárabọ̀n ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira ń bá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjà tí ń bá rí ilé ẹni gbógun máa fi bẹ̀ ṣe ojú ìjà bàbá ò dákú ọ̀tá hàn wá ò láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ̀ o má jẹ́ kọ́tà yọ mí o. ogun ayé àṣé kì í ṣe tìbọn ogun ayé kì í ṣe tàdá ọkọ̀ àti ìbọn rárá ogun ayé tó bá ń bá níjà tá ò lè yìnbọn sí ìjàkadì tó ń bá níjà tá ò lè fojú rí àwọn tí ń ṣe ni tí ń pani tá ò lè rò rárá àwọn tí ń ṣe ni tí ń pani tá ò jọ máa jẹ tá ò jọ máa mu bàbá ò dákú dàbọ̀. ọjà bàbá tí ẹ bá ń gbọ́ rẹ́kọ̀dù yìí gan kọ́dà bí èèyàn bá yàtara ẹ̀ orí àpé yọmọ̀ pé ọlọ́ọ̀ba ló yẹ kéèyàn sádi tó bàbá láàrin àbọ̀ṣẹ́jú ìmọ̀ràn wo lẹ fẹ́ gba ṣé ẹ ti láwọn tẹ ti kọ́ níṣẹ́ rí iṣẹ́ jùjú yìí. mo láwọn tó ti tọ́lọ́run tó ti pàṣẹ mi kúrò lọ dá tí wọ́n lẹ̀ gbogbo kí n má sọ pé èmi lọ̀gá àbí èmi mo kọ́ wọn jẹ́
ọlọ́run ló ń kọ́ gbogbo wa. ọ̀dà èsì lára àwọn tó ti bá mi Wálé Thompson wà lára wọn Akin George wà lára wọn ní Ìbàdàn bí wọ́n pọ̀ lóríṣiríṣi tí a lè máa dárúkọ ṣùgbọ́n ọlọ́run lọ̀gá gbogbo wa. àdúpẹ́ rẹ́kọ́ọ̀dù wo lẹ̀ wá púpọ̀ báyìí torí pé a ti gbọ́ rẹ́kọ́ọ̀dù yìí pẹ́ńta èwo ní ká mọ retí báyìí. Iṣẹ́ wà nílẹ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ilé tó tiẹ̀ tá a sì ṣe last ń sì mọ̀ pé àkọ́ní ẹ̀ ní desperation. So ìyẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ ń sìn ọ̀dà adẹ̀tí múra ìdíyìn lọ́wọ́. ọ̀dà ìmọ̀ràn wo lẹ wá fẹ́ gba gbogbo àwọn tó wù káwọn náà dolórí jùjú bíi tiyín ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n. ìmọ̀ràn mi náà ni pé gbogbo nǹkan téèyàn bá máa ṣe láyé kó ní àfojúsùn kó dẹ̀ ní àfọkànsí then kó sì ní sùúrù kéèyàn ò ní ìtẹ́lọ́rùn pẹ̀lú Ọlọ́run kéèyàn ò má sáré kéèyàn ò má lọ sí àárín mọ́lọ́run lọ́wọ́ téèyàn bá ti ní sùúrù pẹ̀lú Ọlọ́run téèyàn dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ téèyàn tí ìṣòro bá dé kéèyàn má give up téèyàn bá ti give up jẹ́rìí gbogbo yòókù téèyàn bá fi lọ́lọ́run lọ́wọ́ èèyàn á débi téèyàn bá fẹ́ dé ṣùgbọ́n téèyàn bá ti bẹ̀rẹ̀ sí lọ sí àárín mọ́ Ọlọ́run lọ́wọ́ nítorí yẹ kéèyàn ó ṣe ní ọdún 5 téèyàn bá ń sáré pé kò ń fi oṣù 5 ṣe ẹ rí ọdún 4 àti oṣù 5 tó kù yẹn Ọlọ́run má jẹ́ kéèyàn ó ṣe nú wàhálà àti ìdààmú. ọ̀dà sà àwọn ará ilé fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn ará ilé fẹ́ pè yín alájà ẹ bá gbé fóònù yẹn sítòsí wọ́n fẹ́ gbọ́rọ̀ bíi méjì àbí mẹ́ta kankan fi wọ́n láǹfààní pé kán bá yín sọ̀rọ̀ nọ́mbà tẹ́ pè wá sí lórí ètò lónìí ní 08113051009 tàbí 08056131009 ẹ jẹ́ kí àwọn tó bá fẹ́ bá bàbá wa Chief Michael Adé tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kí wọ́n pè wá nọ́mbà tẹ́ pè wá 08113051009 tàbí 08056131009 ta ló ti wà lójú òpó. Hello somebody. ẹ mà káàárọ̀ ẹ lẹ́mọ̀ o kí lórúkọ yín o. ẹ̀sà òyìnbó látàgùdà ọgbà ni o. tọ bàbá wa Michael Adé lálejò wa kí ẹ fẹ́ bá wọn sọ. mò ń kí wọn. ṣé à ń gbọ́ bàbá. àwọn àjálẹ̀ lágbára Ọlọ́run. ń gbọ́ wọn díẹ̀. wọ́n ń kí wọn lọ́wọ́ àjẹkọjọ yín dalẹ́ o. wọ́n wà. àmín. ẹ máa sọ̀rọ̀ yín mọ̀. wọ́n wà ní ṣàìsàn o. tọ wọn lọ́wọ́ nípa rẹ̀ ṣe yín sà ẹ ṣe gan. àmín. tọ ẹ lóò ta ló tó wà lójú òpó. ẹ káàárọ̀ o. alájí ẹ kú ètò. Ọlọ́run ní ṣètò akẹ́gbìyànjú ni. àlàkẹ́rẹ́ ọmọ ọba yìí o. àmì o kí lẹ fẹ́ bàbá wa Michael Adé lágbà lálejò àmì. arábìnrin kan láàrin gbólóhùn ló ń sọ̀rọ̀. ẹ ǹlẹ́ mọ̀ bàbá Michael Adé lálejò wa. bàbá wa Michael Adé mo kí yí o. ẹ ṣe ẹ kú ogun àjàyè èmi yín máa gùn láti Ọlọ́run. ta ló tún wà mí wọ́n ṣàdúrà fún yín tó pọ̀ gan bíbá yìí ni o hello. àmín o àmín. ẹ káàárọ̀ o ta ló wà lójú òpó o. mọ̀tínà tún ní láti dàgbà. kìíní yàn sọ̀rọ̀ sókè mẹ́jọ ẹ má bínú tó lọ́hùn hello. hello. ẹ káàárọ̀ ma o. ẹ káàárọ̀ o. ta ló sọ̀rọ̀ láti ibo lẹ ti pè wá. láti tó táláìsì ni o. ẹ lọ Michael Adé ní àlejò wa kí lẹ fẹ́ bá wọn sọ. tí bàbá yẹn ròyìn ní mo tí bàbá yẹn ròyìn tó bá jẹ́ gbà kan ni tó bá jẹ́ sísìn ni àwọn ọmọ tuntun ó ti bẹ́ sómi. bẹ́ẹ̀ ni ẹlòmíì ó ti bẹ́ sọ́sà. bẹ́ẹ̀ ni ó sọ kókó. bẹ́ẹ̀ ni Ọlọ́run kó máa kó gbogbo wa yọ. àmì tọ̀ àmín. àmì wọ́n ṣàdúrà fún bàbá tó pọ̀. àmín. ká má wàá da yín dúró púpọ̀ torí bọ́ ẹlẹ́dà ìpẹ́lẹ̀ bísí ibi tẹ wà bàbá tẹ fi fún wa láyè láàrin ta fi bẹ ọjọ́ sọ lórí ètò lọ́ni ẹ fún mi ní nọ́mbà yín gbogbo àwọn ará lé àwọn olólùfẹ́ yín àwọn tó bá fẹ́ pè yín lóde ẹjọ́ dápẹ́ yín tó bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ má pè wọ́n o ìyẹn mo ṣe ní sọ nọ́mbà yín. nọ́mbà mi ni 080 080 35 35 78 78 73 73 69. 69 ṣé ta bá tiẹ̀ pè yín lédè òwà yìí tún gbá ta ní kẹ́ wá play fún wa ṣé wà bẹ́ẹ̀ ni wá bàbá. lágbára Ọlọ́run. ọ̀dà nígbàkúgbà tó bá ti yá. ọ̀dà sà àwọn agbègbè àwọn olólùfẹ́ wà fojú kàn yín báyìí ìpẹ́tọ̀ sẹ́ni tí ń jẹ́ Michael Adé gan rèé àwọn aláṣẹ náà ń gbọ́ báyìí tọ́ ọ̀dà bàbá ayọ̀ǹda yín ẹ bá wa kí màdàmú ẹ bá mi kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ò ní jẹ́ kí ogun tó ti lọ kó tún gbórí mọ́ o. àmín. Ọlọ́run máa wà pẹ̀lú ẹṣẹ́ adúpẹ́ gan o. iṣẹ́ yín náà máa lọ síwájú o. àmín sà
ẹ ṣe gan. iṣẹ́ tòǹgbà náà yóò máa gòkè àgbà o. àmì sà ẹ ṣe mo dúpẹ́ tọ́ bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n lẹ́nu bàbá wa Chief Michael Adé tí a gbà lálejò àmọ́ ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ dókè lọ́hùn náà. ẹ gbọ́ ẹ rí i pé ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ olóhùn ra èèyàn ló ń ka ẹgbọ́n tí bàbá wa sọ báyìí gbẹ lómi náà tó bá ṣe pé ẹni challenges kàbí méjì àrò à ń bẹ́ sókun à ń bẹ́ sọ́sà kọ́ lọ́yẹ kọ́kàn téèyàn bá tọ̀ àwọn ẹni ọlọ́run lọ àwọn tó máa ń pa tọrọ ọlọ́run tó lọ bá wọn pẹ̀lú ògo ọlọ́run gbogbo ọ̀nà tó ti dé ó padà sí i tọ́ ẹ jẹ́ kí ìyá ọ̀sán ó pè wá wọlé gẹ́gẹ́ bí ìṣe wọn à ń retí kí wọ́n pè wá wọlé báyìí pẹ̀lú orin Alhaji Àyìnlá Ọmọwúrà tún tẹ̀síwájú ẹ̀yin náà gbogbo àyìn ara létẹ̀ máa ń gbọ́ mi ní gbogbo ìgbà ẹ rí i pé mo máa ń tẹnu mọ́ bẹ́ẹ̀ bá mú polówó ọjà wá sórí ètò yìí orí ọmọ ya gbéra lẹ̀ ya lọ Ìbàdàn lọ kó alọ Kìsí àlọ́ Ṣakí àwọn àlejò tá a mú wá fún yín torí ìgbádùn ti yín ẹ rí i pé bẹ́ẹ̀ bá polówó ọjà lórí ètò yìí nínú tiwa náà ó fi dùn gbogbo ẹ̀yin yẹn tọ́lọ́run ní kí ẹ máa ṣiṣẹ́ alálùbáríkà ẹ wá polówó ọjà lórí ètò mi pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀dẹ̀ nípa jẹ́ ọmọ àbúgbàjẹ pẹ̀lú ògo Ọlọ́run àjọ dẹ̀ máa wá ní tí ọmọ jẹ́ kí inú tiwa náà máa dùn kára wa máa yá gágá ni àní mo sọ fún yín mo ní láti sin wọ December àwọn òṣèré jàǹkànjàǹkàn ni mo ti tò kalẹ̀ fún yín pẹ̀lú ògo Ọlọ́run tá a máa mú wá bẹ́ẹ̀ bá ti wá polówó ọjà lórí ètò yìí ẹ̀ sọ́wọ́nú ìyá Ọ̀ṣun à ń retí kẹ́ pè wá o à ń tẹ̀síwájú lórí ètò.